Paul Aposteli ọkọ̀wé ní lọ ọkọ̀ lẹ́tà ní lọ ọkọ̀ orí kìíní kọjá orí kejì ìkẹta gbàkórì dórí kẹrin èrò rí yọmọ ẹ bà mí o. Ọkùnrin kó lúgboyà kó jẹ́ pé èbèrò ọ̀nìyàn ọ̀rọ̀ ẹ̀rọ abìyàn jákun sun èrò rí yọ bà mí gidigidi nínú Galatia orí kẹrin ẹsẹ̀ 11 lébẹ̀ bẹ̀rẹ̀ Aposteli ni ó ké rárá ó ké fòfò níwí kéèlé tó bá kéèṣe yìí ṣe ra níyè èrò rí yọ bà mí torí elájọ bẹ̀rẹ̀ ọmọ kọkànrin ti tẹ́ mọ́mọ́ kí n ti tẹ́ ọgbà ọ̀rọ̀ ìrere mọ́mọ́ bí kì í walẹ̀ jìdé mọ́mọ́ orú béèrè kì í béèrè lọ́wọ́ mi nínú ṣọ́ọ̀ṣì kì máa dá ẹ lóhùn mo lè rí òfin ọkànrin ó ṣe tọ̀ ẹ́ tọ́ ó ṣe sàn án sí Ọlọ́run Olódùmarè ṣùgbọ́n èyí mọ̀ rè gbọ́ lépa rí ọba mi lérò ó lérìírí o ó kà mí láyà ó kọjá òye mi torí pé mo ti bọ́in pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run mo ti tọ́jú rin pẹ̀lú kété òkè mọ́ ní àti oore ọ̀fẹ́ Ọlọ́run èṣù kankan mo ń pamọ́ kò yí bí ọ̀rọ̀ àṣírí mo ti gbàgbà àdúrà àgbáyọrí lórí ayé rẹ̀ kété ìwé kò yẹ kí mi tọ́ka rin sí ìtìrẹ̀ ni mo ti ṣe àlàyé ni o àbí kọ́ ènìyàn lo wákàtí àtijọ́ ọ̀sẹ̀ àtoṣù àtọdún pẹ̀lú rin mo sapá mo gbìyànjú oníbàámọ̀ akitiyan Paul Aposteli a mọ̀ wí ó lé ẹ̀dùn ọkàn kan jílẹ̀ fún ọ lè gbàgbọ́ Galatia ó mọ̀ dájú ó lè jérí hàn níbikíbi wí hàn rí orí ọ̀fẹ́ ògbàlà ọkàn rán wí hàn rí gbà ṣùgbọ́n òṣèkànnì ti yá yíbìrí bá lójijì ọ̀nìkan tí dárúkọ Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nìkan mú kété ayé rẹ̀ jì kọ̀rọ̀ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nìkẹ́ wàásù ìrere ọ̀nìkan méde fọ̀ kẹ̀ṣuṣẹ́ agbára tẹ̀mí Ọlọ́run ọ̀rẹ́ yá yíbìrí bá láti yá yí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ Ọlọ́run nì sóṣẹ́ ọmọ ènìyàn lásán ó lè jẹ́ pé òfin Mósè òfin májẹ̀mú láéláé lọ́dẹ̀ yá ṣèyí sí bá oníjọ̀rọ̀ rẹ ká Pọ́ọ̀lù tẹ̀rẹ̀ ní ṣọ́ọ̀ṣì kọ́ ẹ̀ àná oníjẹ káwọn lára wí kéètì ṣe arábìnrin òun náà ní rèé yìí o ìrísí rẹ bá lò níbà o kí tó ń ayé bí ọ̀rọ̀ bí ẹlẹ́tẹ̀ ayé kọ́ ti kọ̀ sílẹ̀ ríra ayé kọ́ ti kọ̀ sílẹ̀ kéèlú túmọ̀ ìṣírí ọmọdé kò ti gbé jùnù tẹ́lẹ̀ ìtẹ̀lọ́ ẹ̀dẹ̀ yá pé kọ́ra bá o èdè kujúwe kùtì pé kò í kánná rẹ wọ èdè wúwo bíi mẹ́jọ bá lọ èdè lu sétí rẹ kéètì ṣe ọjọ́ pé ẹwà àti nùní ẹ̀jẹ̀ tó obìnrin ọ lè gbàgbọ́ òrìjú sọnù ọ̀gá ìgbà kó o tẹ̀ lé òní pé ká bọ́ gbàdúrà kọ́ Ọlọ́run bù sí òṣè rẹ̀ lórí náà bá orin àjò kan rìnrìn ká òní pọ́tá ọ̀la kàfàǹṣà kọ́ lọ sí Gombe àrí Ọlábẹ́òkúta kí tí wọ́n ní pátá òun nírè gba òrírí ìgbàlà ọkàn rẹ àpò gbà sọnù kété ibi kan bá ti jà sí ọ̀rọ̀ obìnrin mọ́kàn wà ké sí ọ wà yálé ìhàn olùṣèkúṣe kéètì ṣe ìṣèmúṣe ọ kó gbàgbé orí ọ̀fẹ́ kó ti bẹ̀rẹ̀ kó ti gbádùn tẹ́lẹ̀ ó jẹ́ nípasẹ̀ rẹ̀ lọ́lọ́run bùkún ayé rẹ̀ wọ́n rẹ̀ padà sínú òṣìrú ọkọ̀ ẹ̀ pàṣẹ kèṣù tẹ́lẹ̀ ọmọ olóṣòlì rè mọ́ ẹ̀rá rí rẹ̀ bá wọ́n rẹ̀ padà sínú ègún kọ́ lọ́run ti rí kọjá kò lórí rẹ̀
wọ́n rè padà sínú òde ẹ̀ṣẹ̀ àti gbèkùn èrò ayé. Wọ́n rè padà sínú ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wèrè dòmìnira wẹ́ẹ̀ lọ́ọ̀rà rẹ mọ́ wẹ́ẹ̀ yọ gbàdúrà mọ́ lẹ́yìn ìgbà kan Ọlọ́run ti ṣoṣẹ́ ìtúsílẹ̀ àti òmìnira nínú ayé rẹ. Wọ́n rè sọ ní kàn jẹ́ pé wèrè ojú olójú ìka èrò rè bà ọ́ wọ́n rè ṣèrúbọ àmúyíkọ̀ ẹ̀kọ́ ìyá dá sórí ìkóríta wọ́n rè padà sí kété ohun àtijọ́ kéèlú túmọ̀ wàá wọ kọjú sórìrùn wàá wọ kọjú sọ̀ṣọ̀pá kó ti ṣèyí kó ti ṣọ̀hún wàá rẹ̀ awo ọjọ́ wàá ka oṣù wàá ka ọdún wàá rẹ̀ abá ṣe orò ayé líbe wíṣe lọ́lọ́ ẹ̀ sááríran kọ́ ìyá gbàdúrà lẹ́bẹ̀ Paul apostoli ìṣe sọ ọ́ de òpònú èrò rẹ yóò bà ń wò nípa ògbésẹ̀ kó rí gbé ẹ wo wíkẹ́ pásítọ̀ mọ́ mi ṣọ́ọ̀ṣì rẹ̀ pé wọlé tẹ̀rẹ̀ bá pé wọlé láàfin ọgbà kọ́ ẹ̀ àmì ẹ yẹ kó gbàgbé Jésù torí òun là kú níkù níjọ́ òdájọ́ èrò rí bà mí sa èrò rí bà mí àǹtí etí fẹ́ gungi mi kọjá ìwé ṣùgbọ́n kẹ́ mọ̀ bá pẹ́ jù ṣèyí sọ́dọ̀ Jésù Kristi lọ́rẹ̀ ṣí sílẹ̀ bá ọ kíkọ́ padà sílé wọ alápèyìndà ọmọ sínú oore ọ̀fẹ́ ògbàlà nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run kan mú gbàlà ikú ọmọ ènìyàn wọ́n ti fara hàn kókè tí ọ̀nà ní Títù orí 2 ẹsẹ̀ 11 wọ́n bá lọ́rẹ̀ àṣeyìn wàá gbàdúrà fún àdáríjì sọ́ni kọ́ni kan wàá sọ̀dán kó tá sọnù kétí wù kọ́ni ní ti rí lónìí o lẹ̀kùn ṣí sílẹ̀ yí ọ̀nà ọkọ̀ gbàlà Òjó lórúkọ mi ọmọ àbálábí tán ọ̀nì kan gbàlà kan dẹ̀ mórí ọ̀fẹ́ sínú rẹ̀ kárí ibi dé sílé ìjọba Ọlọ́run.